ẹ jẹ́ ká gbé lárugẹ. ẹ jẹ́ ká gbé lárugẹ. ètò wa ètò yìí Yorùbá lákọ̀tun. ètò wa ètò yìí Yorùbá lákọ̀tun. ètò tó sọ nípa àṣà wa, tó sọ nípa ìṣe wa. ètò tó sọ nípa àṣà wa, ó sọ nípa ètò wa. ẹ jẹ́ ká gbé lárugẹ. mo ní ẹ jẹ́ ká gbé lárugẹ. Táyọ̀ ọmọ Ìrántí Ọlá lolùdarí ètò tí mo ń sọ. Táyọ̀ ọmọ Ìrántí Ọlá ló gbé Yorùbá lákọ̀tun kalẹ̀. ó ń kọ́ wa láṣà wa, ó ń kọ́ wa níṣe wa. mo ní ó ń kọ́ wa láṣà wa, bẹ́ẹ̀ ó ń kọ́ wa níṣe wa. ọmọ tí a bá bí tó ní ìka mẹ́fà dípò ìka márùn-ún tí gbogbo wa ní, ó lè jẹ́ lọ́wọ́, ó lè jẹ́ lẹ́sẹ̀, ó lè jẹ́ lọ́wọ́ àtẹsẹ̀. irú wọn ní Yorùbá ń pè ní olúgbòdì. bẹ́ẹ̀ ni orúkọ àmútọ̀rọ̀wá yìí tí ó wá láti inú wọn bí a ṣe bí ọmọ. orúkọ ẹ̀sìn náà lọ jàǹtì rẹ̀rẹ̀. ẹ̀sìn tí à ń sìn nílẹ̀ Yorùbá, àwọn ìbọ òrìṣà ọmọ àwọn ẹ̀sìn tí a ń sìn. torí náà àwọn ẹ̀sìn tí wọ́n bá sìn nínú ìdílé tí a ti bímọ àti ilé tí a ti bímọ ni ó sọ wọ́n orúkọ tá a fi sọ wọn. tí a bá ti gbọ́ Fálàdé, Káróòlù àti Ìgbé láti àwọn ìfà ìlú ìfàmì. tá a bá ti gbọ́ Ògúngbéró, Ògúnjọbí àti mọ̀ wípé láti ilé Ológun ni. tí a bá gbọ́ Ẹfúnyẹlà a ti mọ̀ wípé láti ilé olórìṣà Ọbàtálá ni. torí òrìṣà Ọbàtálá ni òrìṣà aláṣọ funfun. Yorùbá ní òrìṣà Ọbàtálá Ọ̀ṣẹ̀rẹ̀mọ̀gbò, ó ní òrìṣà aláṣọ funfun. bẹ́ẹ̀ ni orúkọ tó jẹ mọ́ ẹ̀sìn, lára wọn tí ẹ̀sìn. kò ní dàrú o. kò dàrú lórí àwọn aṣíwájú. ìlú Ẹ̀gbá kò ní dàrú o. kò dàrú lórí àwọn bàbá wa. Ẹ̀gbá ni mí, ọmọ Ẹ̀gbá mò ń ṣe. Ẹ̀gbá mi tó ìlú rere nílùú mi. Ẹ̀gbá ni mí, ọmọ Ẹ̀gbá mò ń ṣe. Ẹ̀gbá mi tó ìlú rere nílùú mi. ẹ dákun ẹ bá mi fi ìdè dúró yẹ bàbá sí nígbà tí wọ́n jó bọ̀ lókè. ó lè máa tọ̀ káàkiri gbogbo agboolé bá eré tó máa ń ṣe nìyẹn. nítorí ẹ̀ gbogbo nígbà ọdún eégún ṣe mọ̀ pé ní agboolé bí wọ́n ṣe tọ́ wa, ó ṣe ṣe kí ọmọdé wọ́n jẹ̀bà láàárọ̀, wọ́n jẹ̀bà lọ́sàn-án, wọ́n jẹ̀bà lálẹ́. ṣùgbọ́n gbogbo yẹn kò sí nǹkan pàtó ṣe kí bàbàrà ń bẹ̀. ṣùgbọ́n nígbà ọdún eégún tán bọ̀dá àlàyé bá ń ṣọdún eégún yẹn ni a máa jẹ gbogbo tó ìbò ń pè ní protein, nítorí ọ̀fẹ́ làkàrà, ọ̀fẹ́ ni mọ́ínmọ́ín. Yorùbá máa ń pọ̀ pé ọdún eégún á parí, ọmọ alágbá ara àkàrà, nítorí ọ̀fẹ́ ni kò sẹ́ni tó àkàrà ò lè tà nígbà tó bá ń ṣọdún eégún. ẹ mọ̀ pé tí àwọn obìnrin bá máa jó tẹ̀lé eégún nírọ̀lẹ́,
gbogbo ẹ̀ wọ́n máa ṣe ìkúnlẹ̀ tó jẹ́ pé wọ́n máa fi igi gún mọ́mọ́ báyìí tó máa nà sókè tó máa tẹ̀lé eégún àti pé lágbolé ó ṣeéṣe kó jẹ́ pé àwọn àbíkú wà ìbí inú wọn á kàn pariwo ọmọ ìtú ni ó wọ́n bẹ̀rẹ̀ sí gbóògùn ojú náà olúkàlùkù àgbé tiẹ̀ nígbà tó bá ti ṣe tó bá ti gbádùn wọ́n máa ṣe sàrà àwọn kan dédé gbọ́ ẹ̀yin ọmọ kéékèèké wá jẹ sàrà àbáyọrọdé àti tẹ́wọ́ wọ́n ti ṣe ẹ̀kọ́ kékeré kan wọ́n lè ti ro ẹ̀fọ́ tó dáa tàbá jẹ tán ta nu ọwọ́ wa ní ó yá ẹ̀kọ́rí fún àbá bẹ̀rẹ̀ onísàrà yìí kò ní kú onísàrà yìí kò ní rùn tó bá dé rí ayé kí n àfọwọ́ pa títí ìgbà tó ti máa dákú mi. tó bá lè di ìgbà tí mùsùlùmí ṣe mọ̀ pé àjọ máa ń ṣe túnú àwẹ̀ náà ni a máa ṣe léyà ní tó bá lè di Christmas a máa ṣe Christmas a máa ṣe torí ẹ̀ gbogbo ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì rèé tá a bá béèrè lọ́wọ́ àwọn tó jókòó ìlàta nínú mẹ́rin gbogbo wa tá a bá ríṣẹ́ ìjọba á jókòó rẹ̀ gírẹ̀gí bí ọdún ogójì 35 years ogójì pé ó ti dúró rẹ̀gìrẹ̀gì tá fi gbowó oṣù lọ́wọ́ ìjọba ìyẹn tá a bá tiẹ̀ tún yọ́nú ọjọ́ orí wa ká tún fi sún síwájú ṣùgbọ́n kí ló ṣe ẹ̀yin ṣiṣẹ́ pẹ̀lú WNTV ògbẹ́ kò jìnnà ẹ̀ta ẹ bẹ̀rẹ̀ sí ṣe tira yín iṣẹ́ aládàáni ẹ̀rọ ti owó fẹ̀yìntì ni àbí báwo. n tó ṣẹlẹ̀ ni pé kò pẹ́ jíròrò lórí ẹ̀ lọ kò sí tí kò ní bákan méjì nípa ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ká ṣáàfi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ká fi yan náà lóko. Ó lágbára ó dà bàbá a mọ̀ pé nígbà tí ẹ fẹ́ ṣe sinimá tuntun tẹ́ bá ti fẹ́ ṣe sinimá tuntun kankan ẹ máa ń mú àwọn ìràwọ̀ òṣèré tuntun jáde ẹ dákun àwa ó la lọ sí Ìlọrin bíi gbogbo àwọn ọmọ tó lọ sí fásitì Ìlọrin ẹ náwó ẹ dákun ẹ juwọ́ yín ẹ jẹ́ kán mọ̀ pé wà ń bí o àwa náà nìkan náà ọmọ tí bàbá lò a lè sọ̀tẹ̀ ẹ̀ ń bí àdúgbẹ́ Bùkọ́lá Awóyẹmí àjọ kàwé pọ̀ ni ìwọ ń bẹ̀ yẹn dúró dáadáa gbogbo àjọ kàwé pọ̀ ni a dúpẹ́ pé Ọlọ́run ò pa ọmọ yìí fún wa ní 2004 wọ́n lọ ń ṣe eré nípínlẹ̀ Kogi State College of Education Àyìngbá wọ́n ń ṣe convocation wọ́n fẹ́ lọ ṣe convocation play ìwé Professor Olúọbáfẹ́mi ń bẹ̀ wọ́n dẹ̀ ní ìjàmbá ọkọ̀ Ọlọ́run ni ò gbẹ̀mí ẹ̀ ìgbà tó di wípé bàbá ṣe arúgbá tí wọ́n lò ó torí pé Bùkọ́lá wà ń bẹ̀ bó ṣe di pé wọ́n bẹ̀rẹ̀ sí ìta káàkiri quintessence ṣì wà ní Fálọmọ shopping complex ń bí ibẹ̀ mo ti lọ rà bóyá 2,000 or 3,000 mo ṣàmọ̀ kí kí n ṣe kówó yẹn rọ̀ mí lọ́rùn àti rà ṣùgbọ́n torí pé mi náà lé èèyàn bẹ́ẹ̀ tí mo lè tọ́ka sí pé ara wa rè bàbá báwo lè ṣe ń ṣe tó yẹ pé sinimá yín kọ̀ọ̀kan ìràwọ̀ òṣèré kọ̀ọ̀kan lẹ máa ń fàyọ ṣe ti márùn tí wọ́n ti fẹsẹ̀ wálẹ̀ kí ni nǹkan tẹ́ ẹ rí. nǹkan tó ṣe pàtàkì jù ní nǹkan tá a bá ń sọ ó ṣe é ṣe kó jẹ́ pé tí a bá wo ìtàn yẹn dáadáa ni pé kí ni ó ìtàn yẹn fẹ́ a lè lọ mú ẹni tó jẹ́ pé ẹni tó ti ní orúkọ àtẹ̀kùn ìyẹn ni wọ́n máa rí kẹ́ni pé àṣírí kan sì àmú àwọn tó sọ àti sínú eré àwọn èèyàn ò ní fọkàn sí tàn tá à ń sọ yẹn alúwèé náà máa rò wọ́n á lè máa rò pé kó ṣe bí alúwèé ìyẹn làwọn wá wò nítorí ẹ̀ tí a bá ti kà dáadáa tá a ti mọ̀ a ti lè sọ pé eléyìí o ẹni tí wọ́n ti mọ̀ dára ló máa ṣe àpẹẹrẹ orí ìmíì kó tó di pé ní ta mú nìyẹn oríṣiríṣi nǹkan lè ṣẹlẹ̀ bí irú ti Bùkọ́lá Awóyẹmí yẹn nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi ò tiẹ̀ kọ́kọ́ ronú ẹ̀ rárá ṣùgbọ́n àwọn kọ́kọ́ ṣẹlẹ̀ lásìkò yẹn tó jẹ́ pé ẹni tí ń bá ronú ẹ̀ tí ń bá ti pe olúwa ẹ̀ báyìí ẹ̀rí àwọn sọ pé tí kì í ẹ̀jẹ̀ má bínú oyè oṣù 6 ló wà nínú mi o arúgbá ni ẹ̀jẹ̀ wọn parúgbá ò tí ì mọkùnrin kí láyé máa ń sọ̀rọ̀ yìí sí ìyẹn ò ní lọ́sẹ̀ mi ṣùgbọ́n àyànbìnrin mo rántí tiẹ̀ dáadáa nígbà tí mo pe àyànbìnrin pé
wá ọ alọ́rọ̀ nítorí mo fẹ́ kó ṣe nǹkan báyìí 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 ó máa sọ pé kíkẹ́ ẹ jọ ẹ má bínú 2 weeks ni mo dí o 2 weeks lè tún dí o ẹ̀rù á bà mí pé gbogbo ẹ ti bá yẹnu kọ ó dàbẹ̀ ní pé èyí ọ̀ṣun pàápàá ó ti fọwọ́ lé wọn ṣùgbọ́n nígbà tí Kòkọ́lá wá tá a sọ̀rọ̀ a kàn kíra wa mo ti ẹ̀kún kan nọ́mbà ẹ̀ sílẹ̀ mo kàn bẹ́ẹ̀ àti pé àwọn míì tí mo pè tí bá sọ pé ó máa rúgbà ni o kẹrí o àwọn tó rán wa àwọn Oníkòyí ká tó sọ ìtàn fún yàn láti kọ́kọ́ dúpọ̀ àwọn tí ó rán wa àti pé ilẹ̀ Yorùbá la ti wá o bẹ́ẹ̀ ṣe gbé ti yí kalẹ̀ tiwa náà rèé o. ẹ dákun ẹ pàtẹ́wọ́ fún bàbá tí wọn bá máa kọ láwẹ́láwẹ́ báyìí ó lè má yé wa. Bàbá ẹ sọ nǹkan tó lágbára báwo la ṣe ṣẹ́gun àwọn tí ń daṣẹ́ ọ̀gá lọ́wọ́. báwo ni a ṣe ṣẹ́gun gbogbo ohun tó ń jìnnà wa ní Nàìjíríà nìkanṣẹ́ Nàìjíríà fúnra rẹ̀ iṣẹ́. ilé ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi àti ẹni tó jù mí lọ àtẹni tí mo jù lọ ẹ̀ka sọ àkó dédé wò yìí. wọ́n ní kí n sọ nípa ìrírí mi nígbà tí mo ṣe sídì ìlú Ìjìnlẹ̀ nígbà tá a wà níbi tá a ti ń ṣiṣẹ́. àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ TK tí gbogbo wa mọ̀ sí Túndé Kèlání fún àkókò àti ìgbàgbọ́ tó ní nínú mi láti lè ṣe iṣẹ́ náà. Nítorí ìgbà tí wọ́n pè mí kẹ́ Aisha mo níṣẹ́ fún ẹ mo ní ẹníṣẹ́ fún mi wọ́n ní màá sẹ́ǹdì nǹkan kan sẹ́ẹ̀ máa fi nǹkan kan sẹ́ẹ̀sì wàá kà tó bá sì kà màá pè ẹ́ padà wàá sọ nǹkan tó yé ẹ nínú nǹkan tí mo ṣe sí ẹ ìgbà tó sẹ́ǹdì ẹ̀ mo rí pé English version sídìí ìlú Ìjìnlẹ̀ lọ sí ìsinmi which is The Lion and the Joy. Mi ìdẹ̀kárí mo kà ìgbà tí mo kà tó wọ́n pè mí padà wọ́n ní ṣó ti kà ó yá Baroka kí ló understand sídìí kí ló understand ìgbà kan láàrin ìṣẹ́jú 5 mo sọ gbogbo nǹkan ọ̀nà ó ti tọ́nà nìyẹn ó yá mo ra ọjọ́ 10 òun lọ ọjọ́ 10 kẹ̀ gbogbo ọkàn mi nítorí mo jẹ́ èèyàn kan tó ń ṣe eré stage nìkan mi mọ̀ wípé orí screen mo ń lọ bàtà débẹ̀ mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní tó ń ṣe iṣẹ́ Yorùbá bàtí tí kéde wọ́n ní ọmọ tó máa ṣe sídìí rẹ̀ ó ti wọnú ẹ̀ nìyẹn bàtà gbé script náà dé nígbà tí wọ́n dà á kọ tán mo sáré sọ fún wọn pé mò ń bọ̀ tí kè mo fẹ́ sáré lọ sí ilé ìgbọ̀nsẹ̀ mo wọlé mo dúró sójú mìíràn mo bíra mi ayì ṣé o lè ṣe má tẹ̀ o tètè wá máa lọ́lé o tètè wá máa lọ́lé o ní o lè ṣe mo padà mo jókòó bàtà kò sí kò ń ṣe nǹkan tó rọrùn nítorí iṣẹ́ èèyàn tí a mú láti ṣe kò ń ṣe iṣẹ́ tí ènìyàn kọ́kàn lè mú lásán bẹ́ẹ̀ pé mo fẹ́ ṣe bàtà kò sí lèmi gan rí pé iṣẹ́ mo kò sí àti pé mo kọ́ nǹkan kan tó ń ké mo rí pé kò bá mi wá láti ilé mi mọ Yorùbá kà lọ títí ó dẹ̀ yọ gan tó yẹ kí ó jẹ́ nǹkan ìtìjú fún mi nípa pé mo ti jọmọ Yorùbá wọ́n láti gbàyàn tì mí tó ń kọ́ mi háhá yìí ìgbà tó yá tábà ti lọ látàrọ tàti dé lóru ọmọ tó gbà tì mí á ní Aisha wọ́n ló ń ṣe sídìí o èmi kọ́ mo ń ṣe sídìí mi ìlè jìnnà ìrùn mi mo fẹ́ sùn ọ̀hún kẹ́ ṣùgbọ́n àwọn tí mo bá ṣiṣẹ́ yìí àwọn àgbà tó wà nínú iṣẹ́ yìí màá wá múwèé màá wá bọ́ta màá lọ sí kápá màá máa lọ kà àtúkà tí bá ti dé láàárọ̀ ọjọ́ kejì màá ti ṣojú mẹ́rẹ́ tá bá ti dé tá ti ó yá kọ̀ọ̀gá ọmọdé ó ti ká ní ó ti ìwọ ó ti tó mọ́rọ́ lẹ́ni ó ti lọ irọ́ ni o kò sí májíkì ń bẹ̀ o mo ṣe iṣẹ́ gidi lọ́wọ́ òru mọ́jú ni nítorí àwọn ọ̀gá Bello náà wọ́n dẹ̀ wá bẹ̀ yá àwẹ̀rò wọ́n gbà mí mọ́ra wọ́n kọ́ mi bọ́ ṣe ń pè bọ́ ṣe ń kà torí ẹ̀ lẹ́yìn ìgbà yẹn mo rí pé mo ra àwọn ìwé Fágúnwà bíi 3 tí mo ń kà tí mo fi ń train ara mi láti lè dúró dáadáa ní èdè Yorùbá èdè wa ẹ má jà fi ṣeré ẹjọ́ nítorí Ọlọ́run já kọ́ àwọn ọmọ wa láti èwe nítorí tó bá dàgbà nǹkan tó máa fi ṣọlá tó máa fi mú yọkọ̀ láwùjọ ni ẹ ṣe. ẹ dákun ẹ bá mi pàtó fún síbí àgbẹ ẹ jókòó ṣùgbọ́n lè má béèrè ìbéèrè púpọ̀ lọ́wọ́ yín àfi táwọn ará ilé bá ní béèrè
torí kí a má bàa sojú ọjọ́ nù ìmọ́lẹ̀ yìí náà là ń mú ṣàgbára. Ó yá àwọn tó bá ní ìbéèrè ẹ dákun ẹ máa náwó lẹ́ o. Bàbá ẹ gbọ́ ṣé òótọ́ ni wọ́n ní pé àwọn fíìmù tẹ́ ẹ ṣe pé ẹ ti ṣe àwọn ti bílẹ̀ sí pé tí yín nìkan ni wọn ò rí àwọn tó máa ń ṣe àlùdálà tó máa ń ṣe pirating fíìmù torí tẹ́ bá lọ sí bus stop ẹ ra àwọn èèyàn tí wọ́n ń kó fíìmù oríṣiríṣi àárí fíìmù yín níbẹ̀ o. bóyá wọ́n ti tà tán nìyẹn. ẹ wo ẹ ṣáàyè ká dúpẹ́ lọ́nà. Ayọ̀ ọmọ Àfọlábí ìbéèrè mi fún àwọn bàbá wa lákọ̀ọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ wọn fún àwọn iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe láti jẹ́ kí èdè Yorùbá kó di mímọ̀ kárí ayé. Ìbéèrè tí mo ní fún wọn ni pé ǹjẹ́ a rí nínú àwọn ọmọ yín kan bóyá tí ó ń ṣe irú iṣẹ́ yìí débi pé tí lọ́jọ́ kan ṣá àgbà dé tí a lè tẹ̀síwájú níbi tí ẹ bá fi iṣẹ́ náà sí. fíìmù ṣe èmi àti gbogbo wa àjọ sí ni àti gbogbo wọn náà tí mo torí ẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ wọn yín n bá dúpẹ́ lọ́wọ́ wọn lójú gbogbo yín fún ipa tí àwọn náà kó níbẹ̀rẹ̀ àwọn ọmọ yẹn wọn àwọn kọ́kọ́ tunu ilé stúdíò ni wọ́n kọ́kọ́ ṣe bí ọdún mẹ́wàá tí wọ́n lọ iléèwé tí wọ́n padà tí wọ́n ṣe gbogbo ẹ̀ kó tó di pé a kó sí ilé kan tí ààrẹ ní ẹgbẹ́ ń bẹ̀. ẹ̀gbọ́nlẹ̀ sí Abẹ́òkúta ìwọ́n wá wà ní Èkó yìí ó wá ń ṣe kìíní fún ọmọ máa dá wọn ní ẹ̀sìnsà gbogbo títí kì í ṣe you are not interested. ṣùgbọ́n mo rí wípé ó ṣeé ṣe lọ́jọ́ iwájú kí wọ́n padà wọ̀. ẹ dákun ẹ ṣe sùúrù yóò lọ kárí. onílé mo kágò pé tó wọlé orí wúrẹ́ wọlé kò kágò dún àmúso àgùntàn wọlé kò kágò dún àmúso. Abdulrahim Akíngbólólè mi jẹ́ ọmọ alára ni mí torí àwọn ọ̀pẹ̀ ìdìtì náà tó bí bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ ní ẹ̀ṣẹ̀ gan-an ni. Bàbá ìbéèrè mi mo jẹ́ ọ̀kan nínú àwọn olóòtú ìwé ìròyìn This Day lẹ́kọ̀ọ́. Mo wà pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n kan tá a jọ wọ bàálù láti Èkó lọ sí ilẹ̀ Ìgbò. Wọ́n wá ń sọ̀rọ̀ nípa bí a ṣe ní àwọn ọmọ sí dìpámẹ́ǹtì Yorùbá láwọn iléèwé gíga. Ẹ̀rù wá bà mí pé tó bá ń lọ bẹ́ẹ̀ kí ni ọjọ́ iwájú èdè Yorùbá nígbà tí ò bá tẹ́ni sínú ti Yorùbá mọ́. Bóyá irú mi kí mo sọ wájú nílé ìlú èmi náà bí mo ṣe lé àwọn èèyàn bá jókòó tẹ́gbẹ́ mi láti pa mi ya fọ́tò ìgbà tí mi ń ṣe star because ewu tí mo ké mo fi tọ́ra mi ní secondary school mo ti ní part 2 ní university ni mo fi lẹ̀. Kí ni ipa tí ẹ̀yin bàbá ń kó láti rí i pé àwọn ọmọ wa yan Yorùbá láàyò gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí wọ́n lè kọ́ ní iléèwé gíga? Mo dúpẹ́. àwọn àṣà tó ṣe pàtàkì láwùjọ Yorùbá á ti mọ̀ kó tó jáde ńlé lọ bá àwọn míì tí wọ́n máa gbà tọ́. ṣùgbọ́n tí ọmọ bá ti sọnù láti kékeré tó fi máa di ọdún mẹ́jọ tí ò bá gbọ́ Yorùbá mi rò pé àtúnṣe ẹ̀ máa ṣòro nítorí wípé mọ̀ nínú Ifá tí àwọn pé nínú Ifá ìtàn ló kúnú ẹ̀ èyí tí ó máa ń tó dùn mọ́ mi jù tí máa ń gbọ́ ń pa ẹ̀ ní ìtàn máa fi tí wọ́n máa ń sọ pé ìwọ dẹ̀dẹ̀rẹ̀ tí ó ṣe alábàápàdé ẹja ǹjẹ́ ìwọ ìdẹ̀rẹ̀ má ṣe alábàápàdé ẹja mọ́ lẹ́nu òyìnbó ewu kí èèyàn kàn sọ yẹn sí òyìnbó tó yẹ pé èèyàn kọ́ fún òyìnbó ni wọ́n máa rò pé báwo ló ṣe gbóyìnbó tó báyìí wọ́n ní mọ̀ pé Yorùbá ló fi sọ torí ẹ̀ àwọn ti mọ̀ pé lọ́jọ́ iwájú ó ṣeéṣe kó jẹ́ pé àwọn tí à ń gbé pọ́n yìí wọ́n máa kọ̀yìn sí tiwọn ẹlẹ́lẹ́ni ló máa oúnjẹ olóúnjẹ ló máa wọ́n jẹ́ nínú ìdàgbà bẹ́ẹ̀ mi náà ṣe ń gbọ́n sí láti Ọlọ́run kàn jẹ́ pé láti gẹ́rin mo ti wò pé nǹkan kan ò dọ́gba ń bẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ní kó dáríjì gbogbo wa bá ṣe ń dàgbà yẹn àwọn kan wá òyìnbó ó fọ orí wa débi tí wọ́n sọ fún wa wípé ẹ̀wà baked beans sínú agolo yẹn ó dájú ẹ̀wà wa lọ adẹ̀fowó wa rà. èyí à ń sọ fún yín pé custard tí wọ́n rọ sínú agolo yẹn tí wọ́n fi nǹkan àwọ̀ kan tàn wá jẹ wípé ó dájú ògì lọ àwọn èèyàn wá gbà Yorùbá gbà
ráìsì uncle benz ta jẹ́ lùi á tó $3 billion àmọ́ pé a lè gbin ráìsì kó hù bá a ṣe ń dàgbà yẹn titus sardine 2 là ń jẹ pẹlẹbẹ kékeré kan wà ìkan ga tó yẹ ẹja yẹn wà lókun wa o gbogbo nǹkan ni wọ́n fi bá a jẹ nígbà tí wọ́n lè tún lọ ká máa rò pé ká máa tẹ̀ láwọn ni ká gbàgbé tiwa a ṣe gbogbo ọgbọ́n tí wọ́n dá kọ́ lè fi gbogbo wa lọ ká má lè dàgbàsókè ni nítorí ẹ̀ ṣé mo sọ tí Yorùbá ó máa di dandan tó yẹ pé àfi tá a bá padà sí gbogbo nǹkan ẹ wò bẹ́ẹ̀ ṣeré mi jeans kan máa ń wọ̀ yẹn á ti wọ̀ ṣiṣẹ́ rí a fi polẹ̀ China bóyá $500 ló bá wá láti China èmi ò lè fi kàn tèmi lè o ṣẹ́rí kan ó tún ní combat ìyá mú tiẹ̀ bá dára sí ìyẹn tó máa jẹ́ kó àwọn ọmọ tí a bá bí tó máa fi ṣe Yorùbá ni tó bá ń rí àpèjúwe tó ń rí ẹni tó lè sọ pé èmi náà fẹ́ mo láyà tó tí máa wọ aṣọ tó dàbí iṣẹ́ tí kò bá ń yà wọ́n lẹ́nu ìgbé màá dé fìlà Yorùbá sí ẹlẹ́yìn àti pé ààrẹ tó múra báyìí rí ó múra bí alákọ̀wé ṣùgbọ́n fìlà Yorùbá ló tó wà lórí ẹ̀ nítorí ẹ̀ gbogbo nǹkan tá a ní tí ó lè mú abiṣẹ́ ọ̀rọ̀ lọ́lọ́run fi yí wa ká ó kàn jẹ́ pé àkànṣáré tẹ̀lé tẹlòmíì ni o torí ẹ̀ láti inú ilé náà ní kẹjẹ́ ká ti bẹ̀rẹ̀. mi ní Gbémi Sóyè ọmọ àyàn o akẹ́kọ̀ọ́ Yorùbá ni mí onímọ̀ Yorùbá ni mí òǹkọ̀wé Yorùbá ni mí aṣèwádìí àṣà Yorùbá ni mí mo sì tún kọ́yàn ní bí a ṣe ń ṣe àwọn nǹkan Yorùbá ní mo sì jọmọ ẹgbẹ́ gbogbo àwọn ẹgbẹ́ bíi mélòó kan tí wọ́n ń ṣe kan nípa Yorùbá nítorí náà ohun tó gbé bàbá wa bí gangan gẹ́gẹ́ bá a ṣe pé Yorùbá lákọ̀tún òun ni bí wọ́n ṣe ń lo Yorùbá fún ẹ̀bùn tí Ọlọ́run fún wọn àti ẹ̀kọ́ tí wọ́n kọ́ torí náà lórúkọ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ èdè Yorùbá ẹgbẹ́ akọ́mọlédè Yorùbá ẹgbẹ́ onímọ̀ Yorùbá mo ń kí bàbá pé ẹ kú akitiyan yín lórí èdè Yorùbá o nítorí pé ti yín yàtọ̀ sinimá tí nìkan la lè wò láti ìbẹ̀rẹ̀ dópin tí a ò ní rí èdè Gẹ̀ẹ́sì kankan ó sì tọ́jà wípé lóde òní àwọn wọn ò pe sinimá ní sinimá Yorùbá tí wọ́n bá sọ Yorùbá kan wọ́n fi Gẹ̀ẹ́sì bíi 3 lù gbogbo Yorùbá tí wọ́n sọ ń gángan wà ní sọ dáadáa ẹnìkan sọ̀rọ̀ lórí subtitling bí a ṣe ń da èdè kọ wípé tiyín ó tún yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ là ń rí wọ́n wàá pa èdè wọ́n pa kú níbi tí wọ́n bá ti láwọn àwọn ń ṣe ẹ̀dá rẹ̀ nítorí náà ẹ ṣeun ìbéèrè tí mo ní wọ́n fara pẹ́ èyí tí ẹnìkan béèrè nípa àwọn ọmọ yín wọ́n ti fẹnu kàn báyìí nísìn gbọ́n ẹ mo fẹ́ kẹ́ ẹ láyé wa pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe èyí tó yàtọ̀ tó sì jẹ́ pé kárí ayé láti mọ ti yín pé gbòógì ni ǹjẹ́ ẹ ní àwọn tí ẹ̀ ń tọ́sọ́nà torí bá a fẹ́ bá a kọ̀ nísìn ìsàǹpẹ̀kẹ̀ bẹ́ẹ̀ tí ẹ lo 100 ọdún sí kó san 50 tẹ́ ẹ ti lò tí ọjọ́ gọ́fà ṣùgbọ́n egun ò lè dàbí ìtànà mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ ti ṣe nígbà kan kò ní dà bẹ́ẹ̀ mọ́ ǹjẹ́ ti láwọn tẹ́ ẹ ti tọ́sọ́nà tẹ́ ẹ ti gbé dìde tí àwọn kinní wọn yóò fi ní parun tí bẹ́yìn ṣe ń ṣe tó fi yàtọ̀ tí ó jẹ́ gbòógì tí a tún fi lè mọ rírú rẹ̀ lọ́jọ́ iwájú a fẹ́ kí àti kò bá tì sí ẹ jẹ́ kí ó wà wọ́n sọ̀rọ̀ nípa film institute nítorí náà gbogbo ọ̀nà tí ẹ lè jẹ́ kí tẹ́fi lè jẹ́ kí ìyẹn ó gbèrú kí a sì máa kọ́ ti èdè wa gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé tiwa ni tiwa tàkísà ní tàtàn tí èdè yìí tí ò fi ní parun tí bí a ṣe ṣe nǹkan tiwa tí kò fi ní parun ẹ ṣe. fún gbogbo ìjókòó yìí àlàáfíà fún lẹ́yìn náà orúkọ tèmi ni gẹ́gẹ́ bí ẹ̀sìn tí bàbá tó bí mi ṣe ó sọ mí ní Rasaki bàbá mi sọ mí ní Ìṣọ̀lá orúkọ ìdílé mi ó dá sí méjì wọ́n joyè balógun bẹ́ẹ̀ ṣùgbọ́n lè fa ni
so babaláwo pọ́nbélé ni èmi tí mi ò sì wọlé dìrí bí o sì lè wọ ọbẹ̀ ń fi kú torí ńgbà tó kù díẹ̀ kí bàbá mi kú ó pè mí ó ní sórí gbogbo dìgírí àrígílẹ̀ ń pè òní wúlò lọ́jọ́ wájú ó ní jẹ́ ń pọ́ fásíánú bá a ṣe wà ń bì mi rò pé dàjì èèyàn lè bí ní iṣẹ́ tó ń ṣe ń gbòòrò kó fọ́ sọ ẹ̀ gbogbo ibi tẹ́ máa ń lọ máa ń claim pé babaláwo ni mí má rí mi fín o ohun mi máa fi bẹ́ẹ̀ ja àbí gbẹ̀yìn mi ló kéwì mí lẹ́ẹ̀kan yìí mo ti kó nǹkan sínú ọpọlọ ẹ̀ bó ṣe wà bó ṣe dá Yorùbá ló dá lórí èdè òyìnbó ṣùgbọ́n ìbéèrè tí mo fẹ́ bi ẹ̀yin bàbá wa ni wípé bó ní ká ti gbé àtúnṣe tó ló ń bàjẹ́ lọ o tá a bá fi máa lọ́dún márùn-ún sí ẹ̀kọ́ tẹ́ bá dóko ẹ̀ máa tọ́ ó kì í gan bàbá ni ó kì í gan bàbá ni ẹ bá délé mi tẹ́ bá ní sàlámà lẹ́kùn ní ní dá ẹ lóhùn torí sàlámà ń parí iṣẹ́ ńlẹ̀ wa ni tó bá dẹ̀ ní ẹ lórúkọ Jésù kí ní dẹ́ lóhùn o àfi kò ní àgbo ńlé o èmi náà lágbo yá tó bá rà láàfíà èmi náà là láàfíà fẹ́ tó ń bọ̀ mi ò kí ń lọ church mi ò ń lọ mọ́ṣáláṣí tí n bá ti jí mò ń lọ dé ògùn mi ni tàbí kí n lọ sórí ìtẹ̀sù tó bá fẹ́ bá mi ṣe business tàbí a fẹ́ ṣó ọlọ́rẹ̀ àjọṣe máa bọ̀ ń di ògùn kájọ gbúrò òdodo mò ń sọ fún yín kò sí ẹ̀tàn di ògùn o n tó dá mi lójú ni ẹwò tí wọ́n bá dé pé wọ́n jí nǹkan mi kí lorúkọ ẹ̀ à ń lọ sí di ògùn tí n bá pè é sí láàrin 72 hours ilẹ̀ arọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wá wò ẹ wo gbogbo àrùn tó wà nílé ayé pátápátá kò sí tí ò ní solution tí ò lọ́nà àbáyọ nù fa gbogbo sọ́bjẹ́tì tó ìbò gbé wá kò sí tí ò wà nù fa ẹ̀sùn àwọn ọ̀jọ̀gbọ́n wá tú fún yín ọ̀jíbrà ni physics ni kíní kan ni metaphysical ni káméwé kan ká sọ̀rọ̀ sí ká fi síwájú mọ́tò sí ọlọ́pàá ò ní dẹ dúró láti fídíò ọmọ mi kan pọ̀ títí ọdí 20 ajáde lágídígbà yẹn a ti shoot ẹ̀ ọmọ ẹlẹ́ṣọ́ ló shoot ẹ̀ a kúrò ní Ọ̀rẹ́ta níbi aago kan àbọ̀ orí mo wá sọ fún dráìvà tó gbé wa lọ mo ní bá a ṣe ń lọ ẹ̀ gbogbo roadblock á pọ̀ o tá a bá ti ń kàn wọ́n ṣàtàn náà lù mo ní kun kàn fẹ́ fi kékeré kan hàn ẹ́ ni torí owó lẹ̀ ń lé ẹ̀ lẹ́bi mọ́ tá a bá ti ń kàn wọ́n báyìí gan kan náà gbọ́ bàbá o bàbá o bàbá o ẹ ṣàfùn wa ní ìtajẹ màá ní fún 100 naira bàtà wa tọ́jọ́ ta wá ní bàbá kí lẹ máa ń lò mo lówó lẹ́yìn lé ẹ̀mí lèmi ń lé ìmọ̀ lèmi lé so bàbá mo láti fẹ́ gbé àtúnṣe yìí èmi ti gbé inú ilé mi o èèyàn mélòó ló lè jàmàlà dábóná èwú yín ọjọ́ kejì èèyàn mélòó ló yìí jẹ ẹ wò ń gbà tá a wà kékèké ya bàbá mi tó bá ro àmàlà báyìí á wá bu ẹ̀fọ́ yìí ò lépo á kọ́kọ́ mú òrí sáàni ó ní oògùn tó rí ẹ̀ ń ṣe bàbá ẹ fún wa níbi tá a ti bẹ̀rẹ̀ ká tó máa bá a sọ. Wákẹ́ ni aya Ọlágadé Bẹ̀nsì mo kí bàbá àgbọ̀nrín kan lórílẹ̀ ẹ̀ ṣeun mo ti kí gbogbo ìjókòó yìí náà ìbéèrè tèmi ó dá lórí àwọn eré tí ẹ ti ṣe fún wa ìdí èmi àtọkọ mi ta gbádùn jùlọ nínú àwọn eré yẹn orin Ṣàwòrìndé àti Agogo Èèwọ̀ wọ́n sì ní nǹkan tó bá ní àlọ́ yẹ pé ní ààbò ó ti pẹ́ ta tí ó retí apá kẹta àti ìlà apá kẹta èmi fẹ́ wá apá kẹta ìgbà wo ni aláṣẹ̀dá bàtà àìmárapàlẹ̀ gangan ìgbà wo ni wọ́n gbòòrò yìí àdúgbò wípé àmọ́ Làgàtà àmọ́ Lápítẹ́ àmọ́ Làgàtà ológun ní àwọn ọ̀rọ̀ tí wàá kó pọ̀ Agogo Ṣàwòrìndé ti pa àmọ́ èyí tó débẹ̀ rọ́pò bọ̀sípò tó débẹ̀ tó ti wá kúrò ní ìsìn ẹjọ́ a nílò àpàkẹta. ẹ ṣeun. orúkọ mi ni Láàrin Quadri olùkọ́ni ní Polytechnic l'Èkó mo lè máa ń kọ ìwé ní èdè Gẹ̀ẹ́sì mo tún máa ń kọ sinimá ní èdè Yorùbá àbí tí ó ti tóbi ọjọ́ méjì náà tí mo ti máa ń ṣe. bàbá wa àwọn producers wa ń sìn
wọ́n máa ń dá àṣàkáṣà kan wọ́n máa ti ní kí àwa olùkọ́wé ká máa kọ sinimá ní tó bá ti di àsìkò èdè ìyẹn language cage wàá gbọ́ 60-40 bẹ́ẹ̀ kò ṣe 70-30 ni kò ṣe ìyẹn tí wọ́n sì pé èdè òyìnbó ìyẹn gẹ̀ẹ́sì 60% or 70% èdè yorùbá 30 débi tẹ́ pé máa bá àwọn oníbàárà mi tó bá ní kí bá wọn kọ sinimá máa ń bá wọn sọ pé ṣé bí sinimá yorùbá ni àpèjì ní ìgbàgbọ́ wọn ní ìwò jàre àwọn youtube wọn ní ìwò àwọn kíní kan wọn ní ìwò ó máa wá ń kọ́ mi lórí máa tó bá fẹ́ kọ́ english film jẹ́ ká kókọ sinimá àti èdè gẹ̀ẹ́sì gbọ̀ngàn ṣùgbọ́n mo ní pé bí wọ́n ṣe ń ṣe nìyẹn o èmi kẹ̀lẹ́ rí ẹ̀ gbogbo tèmi lè gbà sí àpò tí bá ti bá sọ́tọ̀ bá ti gbà àkọ́ bẹ́ẹ̀. now ìbéèrè mi nísìnyí pé ẹ̀yin gẹ́gẹ́ bí chairman National Films and Censors Board ṣé ẹ rò pé kó máa jẹ́ bẹ́ẹ̀ mo lè rò pé ẹ fẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ kí ẹ̀yin rò pé ó yẹ kí ẹ ṣe sí torí tí bá ṣe ń bá lọ yìí tó bá yá ń sìn yìí ẹ̀kọ́ ìlú tó bá yá wà kọ́ pé orúkọ nìkan ẹ̀ka máa rí ojú ṣùgbọ́n èdè òyìnbó wọn máa sọ ẹ jọ̀wọ́ ẹ bá wà àkànṣe sí i.